kì í ṣe gbogbo àwọn tí wọ́n pera wọn ní pásítọ̀ tàbí wòlíì ní òjíṣẹ́ Ọlọ́run alààyè. Òjíṣẹ́ àwọn irúnmọlẹ̀ ó wà nínú àwọn pásítọ̀ wa àti àwọn wòlíì wa. Kí ló mú pásítọ̀ lọ sí ojúbọ Ọ̀ṣun Osogbo? Ṣé ọlọ́ṣun ni pásítọ̀ ni àbó jẹ́ olórìṣà? Ọ̀pọ̀lọpọ̀ wọn ìránṣẹ́ irúnmọlẹ̀, ìránṣẹ́ òòṣà. Mo sọ nínú fọ́nrán mi kọjá pé àìmọye pásítọ̀ tó nógùn tó ń tapọ̀lé lórí, àìmọye pásítọ̀ tó ní òòṣà, àìmọye pásítọ̀ tó nífá, àìmọye pásítọ̀ tó néṣù. Àwọn oníṣẹ̀ṣe wọ́n yà á mú ajá, wọ́n lọ bẹ́ sí iwájú pẹpẹ pásítọ̀ náà. Kí ló jẹ́ kí a tún wá padà sí orí ọ̀rọ̀ yẹn? Àwọn ẹgbẹ́ Bíbélì wọ́n pè é, pásítọ̀ kí lẹ rí o tẹ́ fi wá ru ọwọ́ o, tó bá di ọ̀la ẹ jẹ́ ká ríra o, ká lè jọ sọ o bá a ṣe máa lọ paná ọ̀rọ̀ yìí tí ò ní farúgúdù, tí ò ní dá wàhálà sílẹ̀ láàrin ẹgbẹ́ onígbàgbọ́, láàrin kìrìsìtẹ́nì àtàwọn ẹlẹ́sìn àbáláyé. Nígbà tó di ọjọ́ kejì, àwọn ẹgbẹ́ onígbàgbọ́ tí a mọ̀ sí àwọn ẹgbẹ́ CAN, Christian Association of Nigeria, wọ́n bá ti péra jọ wípé ó ń retí pásítọ̀, ó máa dé, ó máa dé, ó máa dé, ó máa dé, wọn ò rí pásítọ̀. Wọ́n bá pe pásítọ̀. Nígbà tó pe pásítọ̀, pásítọ̀ wá fún wọn ní èsì kan. Èsì yẹn gangan ló jẹ́ kí n jáde. Ẹ̀yin ẹgbẹ́ Bíbélì, Christian Association of Nigeria àti Bible Society of Nigeria, CAN àti BSN, ẹ máa wá ṣe nǹkan kan fún wa tó máa jẹ́ kí inú wa dùn jùlọ, tó máa jẹ́ kí anáyọ̀ nínú yín, tó máa jẹ́ ká mọ̀ wípé ẹ tó gbára lé, ẹ tó fẹ̀yìntì, tó máa jẹ́ ká mọ̀ wípé Jésù Kristi tá ń tẹ̀lé yìí kò ní dìsọ̀rọ̀ òdì sí láti ọ̀dọ̀ yín. Ẹ lọ make report kí wọ́n wá tẹ̀lé yín, ẹ má dà lọ o. Ẹ lọ sí ṣọ́ọ̀ṣì pásítọ̀ yẹn, tẹ́ ẹ bá Bíbélì bẹ́ẹ̀, ẹ ti bàbá yẹn mọ́lé o. Tẹ́ bá ti wá tì mọ́lé, ẹ pè lẹ́jọ́, torí pé ìdọ̀tí gbà lélẹ́yìí, eléyìí fẹ́ dá wàhálà lẹ̀ láàrin àwọn ọmọ kóòtù òjìrè, láàrin àwọn ọmọ Yorùbá, láàrin ìran Yorùbá sí ìran Yorùbá. Pásítọ̀ fẹ́ lọ sí Ọ̀ṣun Òṣogbo, olùkọ́mú kámẹ́rà kọ̀kẹ́, ọ̀kẹ́ kámẹ́rà ń pe oríṣiríṣi nǹkan síbẹ̀. Ìjẹ́ sí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ṣe mistake wà dẹ́sẹ́nu lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ yìí kó wọ́n máa insult Jésù tá ń tẹ̀lé. Ẹ bá wa bí léèrè pé ṣé àwọn oníṣẹ̀ṣe ṣé wọ́n dẹ́nu lọ ṣọ́ọ̀ṣì pásítọ̀ yìí rí? Pásítọ̀ ti sọ pé òun ò lo Bíbélì, Oro Ati Idà lòun lò yìí. Ṣé àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ṣe mistake dẹ́nu lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ rí? Ṣọ́ wá insult Jésù wa rí lọ́dún ẹ̀? Kí ló dé tó lọ insult òòṣà wọn? Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí. Abẹ̀yìn arọ̀ yín pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí, ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa. Lórí Facebook wa wà ní Cubase Master Bracket Òkodoro Ọ̀rọ̀ ní mídíà, lórí TikTok Òkodoro Ọ̀rọ̀ ní mídíà, lórí Instagram Òkodoro Ọ̀rọ̀ ní mídíà, lórí YouTube wa Òkodoro Ọ̀rọ̀ ní mídíà. Bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí, ẹ máa bá wa tan notification button yìí sílẹ̀, ẹ máa tẹ̀lé wa, ẹ bá wa comment, ẹ bá wa share. Ojú tẹ kúkú fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Ẹ̀yin èèyàn wa, a kíra wa pé a kú ọdún Easter fún gbogbo àwa onígbàgbọ́, àwa mùsùlùmí ìtẹ̀ní ayẹ̀kú ìpalẹ̀mọ́ ọdún iléyá. Ọdún tó ń bọ̀ yìí lágbára Ọlọ́run ọba á bá gbogbo wa láyé o, láàyè àti láàyè èrè, àmín ní orúkọ Ọlọ́run ọba. Ṣé ẹ mọ̀ pé mo máa ń sọ fún wa ní gbogbo ìgbà pé kì í ṣe gbogbo àwọn tí wọ́n pera wọn ní pásítọ̀ tàbí wòlíì ní òjíṣẹ́ Ọlọ́run alààyè. Òjíṣẹ́ àwọn irúnmọlẹ̀ ó wà nínú àwọn pásítọ̀ wa àti àwọn wòlíì wa. Ṣùgbọ́n àwọn kan máa ń pè mí
lọ́tùn lósì wọ́n á ní òkodoro ọ̀rọ̀ pásítọ̀ nìyí kírísítẹ́nì nìyí ṣe má tako àwọn wòlíì àti àwọn pásítọ̀ mọ́. Mo wá ń sọ fún ẹni yẹn pé nítorí mo jẹ́ kìrìsìtẹ́nì àti nítorí pé mo jẹ́ òjíṣẹ́ Olúwa òun ló jẹ́ kí n láǹfààní láti tako àwọn pásítọ̀ wọ̀nyí torí wípé wọ́n ń ba ẹ̀sìn wa jẹ́, wọ́n ń ba ẹ̀sìn tí àwọn bàbá wa tí wọ́n bí wa sínú ẹ̀ wọ́n ń bàjẹ́, wọ́n ń ba ojú wa jẹ́ ní ọ̀pọ̀ ọgbà. Òun ló jẹ́ kí a jáde síta. Ẹ̀yin yẹn wá tá bá wò ó lọ sọ́tún tá bá wò ó lọ sósì a rí i pé lẹ́nu bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn a rí pásítọ̀ kan tí ó jáde tó lọ sí ojúbọ Ọ̀ṣun Òṣogbo tó ń lọ pé àwọn orúkọ kan bẹ̀ pé àwọn ẹ̀mí èṣù tí wọ́n ń da ìlú náà rú tó ní kí wọ́n jáde. Ṣùgbọ́n ká má fi mọ̀ pẹ̀lú àbí báwo ni àwọn àgbàlagbà ṣe ń sọ nígbà tó máa tọ́jọ́ bíi 2 sí 3 kan òjò ìbínú kan rọ̀ ní ìlú Ọ̀ṣun yẹn tí gbogbo èèyàn wá ń fi ọkàn sí pé ó lè jẹ́ pé nǹkan tí pásítọ̀ tí ó lọ ṣe nídìí Ọ̀ṣun ni yóò fà á. Ó jó wọn kò jó wọn kí ló mú pásítọ̀ lọ sí ojúbọ Ọ̀ṣun Òṣogbo? Ṣé ọlọ́ṣun ni pásítọ̀ ni àbó jẹ́ olórìṣà? Ṣùgbọ́n nǹkan kan tí àwọn oní ìbílẹ̀ àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ṣe tó dùnnú ọ̀pọ̀ àwa òjíṣẹ́ Ọlọ́run ni pé nígbà tí ẹnìkan bá lọ kanlẹ̀kùn mọ́yàn kan lórí tó bá ní òkú bóyá ènìyàn ò gbọ́ tẹ́ni yẹn wá ń pe rọrọ tó ń pe rọrọ síbẹ̀ ṣùgbọ́n ẹni yẹn gbọ́ títìrì ni ó ń tìrì. Àwọn oníṣẹ̀ṣe wọ́n yá mú ajá wọ́n lọ bẹ́ẹ̀ sí iwájú pẹpẹ pásítọ̀ náà. Kí ló jẹ́ kí a tún wá padà sí orí ọ̀rọ̀ yẹn? A pariwo wípé ẹ̀yin ẹgbẹ́ onígbàgbọ́ ẹgbẹ́ CAN Bible Society of Nigeria ṣé ẹ ní dá sí orí ọ̀rọ̀ yìí títí tí ọ̀rọ̀ yìí tó máa fẹ́ lọ fi dá ìjà ẹ̀sìn sílẹ̀? Torí wípé nínú orílẹ̀-èdè tá wà yìí kọ́ńtírì tá wà yìí ó fi àyè gba oníkálukú láti ṣe ẹ̀sìn tiẹ̀. Àwọn ìlú tí wọ́n pè ní ìlú mímọ́ náà wọ́n ní olórìṣà ń bẹ, wọ́n ní ẹlẹ́sìn mi ń bẹ. A ò gbọ́dọ̀ fipá mú ẹnìkan wípé dandan ẹ̀sìn báyìí ni kò ṣe, ẹ̀sìn báyìí ni kò má ṣe. Ó ti yé wa jù pé nínú ẹ̀sìn tó wà ní orílẹ̀ àgbáyé yìí kì í ṣe ẹ̀sìn 3 péré ló wà, kì í ṣe ẹ̀sìn 4 péré ló wà. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n fi yé wa pé ẹ̀sìn tó wà ní àgbáyé ó ju 1000 kan lọ. Kí ló ní ta máa sọ wípé dandan àfi kí ẹnìkan kó ṣe ẹ̀sìn mi dandan àfi kí ẹnìkan ẹ̀sìn tó bá wọn oníkálukú ni ó lè ṣe. Gbogbo wa tẹ̀ ti mọ̀ wípé ojúbọ Ọ̀ṣun Òṣogbo ojúbọ ni tí ẹnìkan kan ò rí nǹkan kan ṣe sí. Kí ló wá mú pásítọ̀ tó sọ wípé òun fẹ́ lọ gba tíkẹ́ẹ̀tì òun fẹ́ lọ wo nǹkan tó ń ṣe nínú Ọ̀ṣun Òṣogbo? Ṣé ẹ rí pé pásítọ̀ yẹn ó ti kọjá ayé ẹ̀ ní ọ̀pọ̀ ìgbà? Àwọn ẹgbẹ́ CAN wọ́n wá pé àwọn ẹgbẹ́ Bíbélì wọ́n pé pásítọ̀ kí lẹ rí o tẹ́ ẹ fi wá ru ọwọ́ o tó bá di ọ̀la ẹ jẹ́ ká ríra o ká lè jọ sọ o bá a ṣe máa lọ paná ọ̀rọ̀ yìí tí ò ní farúgúdù tí ò ní dá wàhálà sílẹ̀ láàrin ẹgbẹ́ onígbàgbọ́ láàrin kìrìsìtẹ́nì àtàwọn ẹlẹ́sìn àbáláyé. Pásítọ̀ bá sọ pé òun gbọ́. Nígbà tó di ọjọ́ kejì àwọn ẹgbẹ́ onígbàgbọ́ tí a mọ̀ sí àwọn ẹgbẹ́ CAN Christian Association of Nigeria wọ́n bá ti péra jọ wípé ó ń retí pásítọ̀ ó máa dé wọn rí pásítọ̀. Wọ́n bá pe pásítọ̀. Nígbà tó pe pásítọ̀ wá fún wọn ní èsì kan. Èsì yẹn gangan ló jẹ́ kí n jáde. Ṣé ẹ mọ̀ pé níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi mo sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pera wọn ní pásítọ̀ wọ́n ò ṣe pásítọ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ wọn ìránṣẹ́ irúmọlẹ̀ ìránṣẹ́ òòṣà. Mo sọ nínú fọ́nrán mi kọjá pé àìmọye pásítọ̀ tó nógùn tó ń tapọ̀lé lórí, àìmọye pásítọ̀ tó ní òòṣà, àìmọye pásítọ̀ tó nífá, àìmọye pásítọ̀ tó néṣù tí wọ́n ń fún lóúnjẹ. Pásítọ̀ wá fún wọn lésì pé kò sí nǹkan tó kan ẹgbẹ́ Bíbélì ìyẹn àwọn CAN nínú ọ̀rọ̀ yìí. Ó nítorí pé òun kì í lo Bíbélì o, ọ̀rọ̀ àti idà ni òun ń lò.
ó wá jẹ́ kí ominú kan mí, kò tó wá jẹ́ kó ominú kan mí púpọ̀, ó jẹ́ kí inú mi dùn pé àwọn ariwo tá à ń pa síwájú òun ló délẹ̀ yìí o. ẹ̀yin ẹgbẹ́ Bíbélì kan, àwọn ẹgbẹ́ Bible Society of Nigeria, ẹ kọ́kọ́ bá àbí pásọ̀ ẹ̀ lè pé ṣé kí n pe lórúkọ Jésù nínú ojúbọ ẹ̀, torí pé a lè pè ní ṣọ́ọ̀ṣì mọ́, ẹ jẹ́ ká pè ní ojúbọ pásítọ̀. ṣé pásítọ̀ yẹn ò kì í pe lórúkọ Jésù nínú ojúbọ ẹ̀? ṣé pásítọ̀ yẹn ò kì í lo Bíbélì? ṣé Bíbélì ò sí nínú ojúbọ ẹ̀? ṣé pásítọ̀ yẹn ò kì í pe Jésù ní ojúbọ ẹ̀? gbogbo àgbáyé pàápàá jùlọ àwọn obìnrin wa, àwọn ọ̀yà wa, àwọn ìyàwó wa, àwọn ni wọ́n máa ń kó sẹ́ńdẹ̀, àwọn ni wọ́n máa ń kó páńpẹ́ tó máa fi páńpẹ́ mú àwọn kan lọ́wọ́, tó máa fi mú àwọn kan lọ́wọ́. tẹ́ bá dé ṣọ́ọ̀ṣì, obìnrin lẹ máa bájọ rẹpẹtẹ, bẹ́ẹ̀ délé babaláwo obìnrin náà ni, bẹ́ẹ̀ délé oníṣègùn obìnrin náà ni, bẹ́ẹ̀ dé ọ̀wúndọ̀wọ̀n àfà obìnrin ni, bẹ́ẹ̀ dé ọ̀dọ̀ ilẹ̀ mo pè obìnrin ni, bẹ́ẹ̀ dọ́dọ̀ wòlíì obìnrin lẹ máa bájú bẹ́ẹ̀. àwọn lẹ máa bá pé orogún òun ni, ó ti ń ṣe ọmọ òun, kò jẹ́ kọ́ ọmọ òun mọ̀wé, ọmọ ẹ̀ tí ò mọ̀ rí mímọ̀wé wá sí tẹ́lẹ̀ tó wọ́n sọ pé orogún ẹni, ìyálé ẹni, ìyàwó ẹni, ṣé wọn ò ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀? tó jẹ́ pé ẹ̀yin lẹ̀ ń kó páńpẹ́ wọlé pásítọ̀ tí ẹ̀ ń sáré lọ bá, tí ẹ̀ ń kúnlẹ̀ síwájú ẹ̀, ṣé bóun ló sọ pé òun ò lo Bíbélì yìí? ó ní ìdà àtọ̀rọ̀ òun lòun lò, èmi ò gbọ́ rí láyé mi o. pásítọ̀ onídà àtọ̀rọ̀ nílùú Ọ̀ṣun Òṣogbo, èmi ò gbọ́ rí o. kí èèyàn kan wà kó wọ́n ká sọ́ọ̀kì sọ́rùn, ó ń pe lórúkọ Jésù, ó sọ pé òun ò lo Bíbélì, ìdà àtọ̀rọ̀ lòun ń lò fi ṣiṣẹ́ òun. èmi ò wá mọ̀ bóyá ọmọ ẹlòmíì rẹ̀ ti wá gbọ́ rí o. àwọn ọmọlẹ́yìn Kristi, àwọn tá a pera wa lójíṣẹ́ Ọlọ́run, àwọn tá a pera ní wòlíì, ṣé ẹ rí nǹkan tá à ń sọ báyìí wípé ìgbàgbọ́ ti pín yẹ́lẹyẹ̀lẹ. pásítọ̀ tó jẹ́ onídà àtọ̀rọ̀ ó wà lọ́ṣun, àṣírí pásítọ̀ onídà àtọ̀rọ̀ ló tú báyìí, àṣírí àìmọye pásítọ̀ mi ṣì máa tú. ṣé bá ń sọ fún yín pé ọ̀rọ̀ Bíbélì ti ń padà ṣẹ nígbà tí Jésù Kristi sọ ní ìwé mímọ́ pé kì í ṣe gbọ́ àwọn tó pè mí ní Olúwa 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 ló máa bá mi dé ọ̀dọ̀ bàbá mi lókè, kì í ṣe gbọ́ àwọn tó pè mí ní Olúwa 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 ló máa bá mi dé ọ̀dọ̀ ẹni tó rán mi níṣẹ́. a sọ pé ọmọlẹ́yìn Jésù ni wá, ọmọlẹ́yìn Kristi ni wá, ẹni ẹ̀yin ò lo Bíbélì, ẹni ẹ̀yin ò lo nǹkan kan ju ìdà àtọ̀rọ̀ lọ. gbogbo ayé ti mọ̀ wípé ànábì Muhammad sallallahu alaihi wasallam, ìwé mímọ́ tí ó gbà wá fún àwọn mùsùlùmí òun ni alukurani mímọ́ o. gbogbo ayé ti mọ̀ wípé Jésù Kristi Olúwa wa, ẹni tí Ọlọ́run wọ́n wá sáyé fún àwa kìrìsìtẹ́nì, ìwé tó mú wá fún wa òun ni Bíbélì o. nígbà tí pásítọ̀ lè wá sọ pé nísìnyí pé òun ò lo Bíbélì, kò sí nǹkan tó kan ẹgbẹ́ Bíbélì nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn wàhálà tó lọ dá sílẹ̀ ní Ọ̀ṣun Òṣogbo tó ní idà àti ọ̀rọ̀ òun ló ń lò, èmi ò gbọ́ rí o. bóyá àwọn ẹlòmíràn ti wá gbọ́ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́ máa bá a sọ sí abẹ́ comment section yìí. ẹ̀yin ẹgbẹ́ Bíbélì, Christian Association of Nigeria àti Bible Society of Nigeria kan àti BSN, ẹ máa wá ṣe nǹkan kan fún wa tó máa jẹ́ kí inú wa dùn jùlọ, tó máa jẹ́ kí anáyọ̀ nínú yín, tó máa jẹ́ ká mọ̀ wípé ẹ tó gbára lé, ẹ tó fẹ̀yìntì, tó máa jẹ́ ká mọ̀ wípé Jésù Kristi tá à ń tẹ̀lé yìí kò ní dìsọ̀rọ̀ òdì sí i láti ọ̀dọ̀ yín. bàbá tí ó sọ wípé idà àti ọ̀rọ̀ lòun lò, òun ò lo Bíbélì tó bẹ́ẹ̀ débi pé àwọn ẹgbẹ́ Bíbélì, àwọn ẹgbẹ́ onígbàgbọ́ kan wọn ò lè dá sí wàhálà tó ń dá sílẹ̀. ẹ kọ́kọ́ bá wa bí bàbá ẹ léèrè pé ìjẹ́ ṣé kírísítẹ́nì ló pera ẹ̀ àbí kírísítẹ́nì kọ́? ẹlẹ́ẹ̀kejì, ṣé lórúkọ Jésù ló ń pè àbí lórúkọ Jésù kọ́? ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ni pé ẹ wá bá wa lọ sí state police headquarter ní Ọ̀ṣun Òṣogbo yẹn, ẹ bá wa lọ síbẹ̀, ẹ lọ make report kí wọ́n wá tẹ̀lé yín, ẹ má dà lọ o. ẹ lọ sí ṣọ́ọ̀ṣì pásítọ̀ yẹn, tẹ́ ẹ bá Bíbélì bẹ́ẹ̀ ẹ ti bàbá yẹn mọ́lé o. tẹ́ bá ti wá tì mọ́lé ẹ pè lẹ́jọ́, torí pé ìdọ̀tí gbà lélẹ́yìí, eléyìí fẹ́ dá wàhálà lẹ̀ láàrin àwọn ọmọ kóòtù òjìrè, láàrin àwọn ọmọ Yorùbá, láàrin ìran Yorùbá sí ìran Yorùbá. ó fẹ́ dá wàhálà lẹ̀
láàrin oníṣẹ̀ṣe àti àwa kìrìsìtẹ́nì, torí wípé a kì í wí síbẹ̀ ká kú síbẹ̀, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn Yorùbá àwọn àgbàlagbà tí wọ́n máa ń sọ. ṣé wí ọ̀rọ̀ yìí tó dáa wípé èmi kì í lo Bíbélì o, ọ̀rọ̀ àti idà ni mò ń lò. ìjẹ́sọ́ pé lórúkọ Jésù àbí kò pé, ìjẹ́sọ́ ní Bíbélì nínú gbọ̀ngàn ẹ̀yẹn, torí pé ibẹ̀ yẹn ti di ojúbọ. reason tí mo fi sọ bí ká ẹ lọ sọ́dọ̀ wọn ọlọ́pàá kí wọ́n tẹ̀lé yín ni pé lákọ̀ọ́kọ́ àwọn ìjọba wọ́n recognize Bíbélì, bẹ́ẹ̀ ni wọ́n recognize Kùránì. kí ló fà tí wọ́n fi recognize nǹkan méjèèjì yẹn ni pé òun ni wọ́n fi ń búra fáwọn tó bá fẹ́ dórí ipò ní kóòtù tá a mọ̀ sí gbọ̀ngàn ìdájọ́. òun náà fi ń búra fún wọn bẹ̀ yìí pé ìwọ tó fẹ́ jẹ́rìí ṣé kìrìsìtẹ́nì ni àbí mùsùlùmí. tó bá ní kìrìsìtẹ́nì lòun á gbé Bíbélì fún, tó bá dẹ̀ pé mùsùlùmí lòun á gbé Kùránì fún. wọ́n á fi búra fún yín pé ẹjọ́ tó fẹ́ jẹ́rìí rẹ̀ yìí tó bá jẹ́kẹ́ búburú nínú Bíbélì búburú nínú Kùránì kó jẹ́ tọ̀dọ̀ ẹ̀. òun mo sọ pé kẹ́ ẹ jẹ́ kó ní tọwọ́ ọ̀tọlọ́pàá nú, kẹ́ ẹ lọ síbẹ̀ tí pásítọ̀ yẹn bá ní Bíbélì nínú gbọ̀ngàn ẹ̀yẹn ẹ fọlọ́pàá gbé ẹ charge sí court, torí wípé ó ń bọ̀ àwọn ládẹ́dẹ́ o lágbára Ọlọ́run bá ilẹ̀ Yorùbá rẹ̀ ní bàjẹ́. ẹgbẹ́ Bíbélì yìí, ẹgbẹ́ àwa ọmọlẹ́yìn Jésù yìí kò wà ní wá bàjẹ́ lórí ìtọ̀dọ̀ yín o, torí wípé àwa la yàn yín sípò wípé ẹ lọ ṣojú wa. nísìnyí àwọn pásítọ̀ tó wá ń bojú wa jẹ́ yìí ṣé irú eléyìí ṣe wá ń dà? pásítọ̀ fẹ́ lọ sí Ọ̀ṣun Òṣogbo, olùkọ́mú kámẹ́rà kọ̀kẹ́ ọ̀nkẹ́ kámẹ́rà ó ń pe oríṣiríṣi nǹkan síbẹ̀. ìjẹ́ sí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ṣe mistake wà dẹ́sẹ́nu lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ yìí kó wọ́n máa insult Jésù tá ń tẹ̀lé. ẹ bá wa bí léèrè pé ṣé àwọn oníṣẹ̀ṣe ṣé wọ́n dẹ́nu lọ ṣọ́ọ̀ṣì pásítọ̀ yìí rí? pásítọ̀ ti sọ pé òun ò lo Bíbélì, ọ̀rọ̀ àti idà lòun lò yìí. ṣé àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ṣe mistake dẹ́nu lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ rí? ṣọ́ wá insult Jésù wà rí lọ́dún ẹ̀? kí ló dé tó lọ insult òòṣà wọn? Bíbélì ṣàṣọ fún wa wípé ẹ fi ohun tó jẹ́ ti Késárì ẹ fún ti Késárì, kí lẹ́yìn wá wà lọ sọ́dọ̀ Késárì o. òun mo sọ pé ẹ̀yin alága wa, ẹ̀yin president wa, ẹ̀yin gómìnà wa nínú ẹgbẹ́ Bíbélì, ẹ fọlọ́pàá gbé pásítọ̀ yìí, ẹ tì mọ́lé, ẹ charge sí court, torí pé tí a ò bá ṣe báyìí wàhálà ńlá sì ń bọ̀ tó jẹ́ wípé tọ́wọ́n oníṣẹ̀ṣe àtọwọn kìrìsìtẹ́nì tó bá jọ ríra wọn ọmọ máa para wọn lẹ́gbẹ̀ẹ́ títí o. kó má bàa wá rí bẹ́ẹ̀ torí ẹ̀ la ṣe ń pariwo fún yín báyìí. kò ní bàjẹ́ fún yín, kò ní bàjẹ́ fún wa. ẹ bá a pé fọ́nrán yìí ẹ jẹ́ kó délé kódóko. àwọn kọ̀ǹda nínú ìrẹsì nínú àwa kìrìsìtẹ́nì Ọlọ́run á tún bá a yọ ọsẹ̀ wọn kúrò tán. kò ní bàjẹ́ fún yín, kò ní bàjẹ́ fún wa. ẹ bá a pé fọ́nrán yìí ẹ jẹ́ kó délé kódóko. Òkodoro ọ̀rọ̀ ní mídíà. èrè o.